irọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Káàárọ̀ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi báyìí. Ìjọ kú erin oríṣiríṣi ọ̀bẹ la máa ń rí. Happy birthday to you, Igboho akọ́nilẹ̀ Yorùbá. Ní etí ẹ bá ń já níbi tí ó bá wà, ọmọ ló ń torí bàbá. Wọ́n ń lé bọ̀ lẹ́yìn jagunlabi ńlá wájú. Ìrẹ́ni bájà ó fa ògiri mọ́ra, ó fa ògiri mọ́ra rẹ̀. Happy birthday to you. Wọlé ni mo ń kí ẹ ṣeun, ẹ máa bá mi love, ẹ máa bá mi like ẹ, mo fẹ́ kẹ́ ẹ bá mi share program yìí jìnnà. Ọmọ Adéyẹmí òkà. Thank you so much. A tún máa pàdé nígbà míì, jẹ́ kí n mójútó nǹkan tó fẹ́ wá sọ. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Bàbá wa àgbà olóyè Sunday Igboho, happy birthday to you, long life and prosperity. Ọlọ́run bá wa ṣe àlékún dáadáa yín sà, àlékún gbígbàdúrà Ọlọ́run bá wa ṣe fún yín. Akọni ilẹ̀ Yorùbá, ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ní fẹ́ lómi ṣe yín. Ìgbà ọdún ọjọ́ kan lọ́lọ́run á ṣe. Bàbá ẹ̀yin ti dígbìn àsúnrí lè ní. Kò sí igi tó gbójú tó ń tagbò kan àsúnrí lóko, igi kígi tó bá gbójú tó bá tagbò kan àsúnrí lóko, wọ́n ní ọ̀sán gangan nírú igi bẹ́ẹ̀ ń gbọ̀ràn alákejì lọ. Gbogbo ẹni bá lépa ẹ̀mí yín, ọ̀sán gangan ni ó máa gbọ̀ràn alákejì lọ. Bá mi àgbà olóyè Sunday Igboho, happy birthday to you. Gbogbo igi pátá ló bá òṣè láyé, ayé ni wọ́n fi òṣè sí lọ. Gbogbo ọ̀tá yín látòkè délẹ̀, èyí tẹ́ ẹ bá láyé nu wọn àti tí ó bá yín láyé, wọ́n máa fi yín sáyé lọ ni. Àparò ní máa ń ṣáájú olóko dóko. Olóko máa ń fi àparò sóko lọ, olóko á fi àparò sóko lọ lé ní. Gbogbo ọ̀tá tẹ́ bá láyé àti tó bá yín láyé, wọ́n máa fi ń sáyé lọ ni. Àwọn bá mi kan ti ń sọ pé àṣẹ Ọlọ́run eléyìí pọ̀ lálẹ́ yìí o, àbí láàárọ̀ yìí dẹ̀ nítorí àti wà ní ọjọ́ kejì. Àwọn kútúbà inú ilé ni mo gbé jáde yẹn. Àwa fi ti Lárúbáwá, àwa fi di ládé torí pé akọni ilẹ̀ Yorùbá ló ṣọjọ́ bí lè ní. Innama amruhu iza arada shay'an yakula lahu kun fayakun. Fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un. Allahumma salli salata daimina bidawami nurullahi wa sallim salama ala anwarillahi wa sirril asrarillahi wa khiyarillahi sayyidina wa nabiyina Muhammad rasul mintasiu bi kulli kamal wa khshifana li ijabata laylata min radifata dalahu rabbul karim wa kana qaba qawzina aw adni azalka Allahumma siyadatan wa nuratan li habibika sayyidil awwalin wal akhirin wa man ja'ana bil islam dina wa aftah lana nural baqi wala hawla wala quwwata
illa billahi lílà sí kútùbà ti àwọn lárúbáwá lè yín ni àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Tá bá ń sọ̀rọ̀ nípa life impact, ipa kí ló kó láyé, ipa kí ni ayé kó nípa lórí tiẹ̀ náà. Ẹni tó ń ṣọjọ́ ìbí lè ní torí pé mi lásìkò púpọ̀, ọ̀rọ̀ sì lè padà ya kọjá bẹ́ẹ̀ ṣe padà lérò, but àbáyànjà lè ní à ń dunnú ni, à ń ṣọjọ́ ìbí ni, à ń jó à ń yọ̀ ni, káàkiri gbogbo ayé ni wọ́n ti celebrate ẹ̀ lénìí. Inú life impact nìyẹn, pé o wáyé, ayé dá ọmọ, ìjọ tó wáyé wọn mọ ẹlòmíì, ìjọ tó kú, ìjọ tí wọ́n bí wọn mọ̀ ju agboolé ẹ̀ lọ ń pé wọ́n bímọ, ó tún kú náà wọ́n túmọ̀. Tí wọ́n bá ń karú àwọn ẹ̀dá bẹ́ẹ̀, olóyè Sunday Igboho ti kọjá. Àwọn ìsánú alamin, àwọn èèyàn, odidi èèyàn nínú ayé tó já sí pé tí nǹkan bá ṣe pẹ́rẹ́ nìsín, gbogbo ayé káàkiri all over the world ni wọ́n mọ̀. Tó bá ṣe nǹkan nìsín, all over the world ni wọ́n mọ̀. Bá mi àgbà olóyè Sunday Igboho, bàbá ń gun kí náà ń pè kíní ìhun náà, kíní dábí kíní tí wọ́n kẹ̀kẹ́ olójú kan tí wọ́n máa ń wà wọn. Treadmill. Èmi ò gbé ìbò tó gbogbo eléyìí tẹ́ ń sọ yẹn o. Kẹ̀kẹ́ olójú kan tí wọ́n ń wà, tí ó yẹ pé wọ́n máa wa kẹ̀kẹ́ òsì ní kó lójú kan, ó máa sáré òsì ní kó lójú kan. Ẹ tún wò káàkiri gbogbo ayé nìsín, gbogbo ayé ni wọ́n ti ń lò látàná. Inú àwọn impact ayé tí wọn náà wá ṣòfẹ́ nípa láyé ní abẹ́lẹ́rí ibú ni ọ́ ni ọ́ ṣe wáyé tó ní nípa. Àwọn èèyàn náà sórí gbogbo ọ̀nà tó bá wù tí wọn náà bá mọ̀ pé ó fẹ́ gbà trend láyé ní kò tọ̀. Má tìyàn ṣubú dé kó tó gòkè, torí tó o bá ti tìyàn ṣubú kó tó gòkè, Ọlọ́run ti yọ ẹni tí ó ti wọ̀ náà ṣubú tẹ̀ ẹ́. Ọmọdé tó bẹ̀rẹ̀ tó ń wo fùrọ̀ àgbàlagbà, ẹnìkan bẹ̀rẹ̀ tí ń wo tiẹ̀ náà. Ṣùgbọ́n gbọ́dọ̀ lápa láyé. Àwọn tó ń ṣọjọ́ ìbílẹ̀ ni wọ́n lápa láyé, wọ́n kúrò láti inú rà bọ́ sí orí tiles. Kí ló dé tó ń rora ẹ̀ pin? Òun ògbó ti tán fún ẹ. Gbogbo ẹni tó bá ní pé irú ayé wo ló wá wáyìí, ó ti sú òun o, ṣóhun ní bá kámú báyìí. Gbogbo àwọn ọ̀rọ̀ yẹn, àwọn ọ̀rọ̀ tó máa ń wà lẹ́nu àwọn ọmọ aláṣetì nìyé sọmọ́. Tó bá fẹ́ láṣeyọrí, o gbọ́dọ̀ mọ̀ gbójú ibi tó wà yìí, o fẹ́ jẹ́yàn díẹ̀, wà wá dúró pé gbogbo nǹkan tó fẹ́ kọdí àti jẹ́yàn rẹ yẹn, wà á rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá pé àfi kó pa wọ́n kán lè jẹ́ kó rọ́nà lọ. Bá mi àgbà olóyè Sunday Igboho ṣá, happy birthday to you once again. Tá bá ń sọ̀rọ̀ nípa Yorùbá nation lénìí, ta ni Sunday Igboho gangan? Sunday Igboho náà la mọ̀ yẹn, ṣùgbọ́n kórúkọ yìí tó di báyìí, Yorùbá nation ló jẹ́ kórúkọ yẹn kó tún fẹ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Kí ni impact ẹni tá wá ń sọ yìí nínú Yorùbá nation? Kò sẹ́ni tó lè fi, tá bá ń sọ pé ẹ jẹ́ ká dodge ẹni, bóyá tẹ̀ lè rí dodge, kò sẹ́ni tó lè dodge ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, kò sẹ́ni tó fẹ́ dodge ẹ̀ mọ́ nínú struggle Yorùbá nation yìí. Ó ti dálẹ̀. Àwọn tó wá já sí pé ẹ fẹ́ bà Yorùbá nation yìí jẹ́, ń yà sọ̀rọ̀ tí náà díẹ̀. Sunday Igboho làwa mọ̀ tó máa ń sọ̀rọ̀ nípa pioneer, òun làwa mọ̀ tó já sí pé ó dáa. Èyí ń bèrè lọ́wọ́ rẹ, ìwọ tí òun tó fẹ́ dá, torí pé ẹ ti dá Yorùbá nation yẹn, ẹ ti dá sí bí ọ̀nà tí ò ná kalẹ̀ ní, kálukú náà ṣe pósítà ń yára ẹ̀ síbẹ̀, kó lórí wá di mélòó? Tẹ́bárẹ́ lè tó lọ sí péjì tiẹ̀, ayé yára ẹ̀, ayé akínníkan, òun náà ti dọ̀gá láì yára ẹ̀. Kí ló fèsì kó tó dé gbogbo bí tẹ́? Wáyé tí àwa Yorùbá fi ya àfibiṣó lóore báyìí? Kí ni wọ́n fèsì kó tó débẹ̀? Kálukú wa ń lo advantage pé kìnìkan ẹ fẹ́ bàjẹ́ ni àwọn onígbà fún yín. Àwọn kan ni wọ́n manage Yorùbá nation yìí débi tó dé, wọ́n jẹ́ ìyá ẹ̀,
wọ́n rí fìtínà ẹ̀ kódà ẹlòmíì bọ́ sí ẹlòmíì wà láyé bí aláìsí ẹlòmíì ò róúnjẹ jẹ èwo ní káwọn kan máa lọ fàyà gbọ́ta kẹ́yìn kan máa gbowó ṣé ẹ fẹ́ ṣe rí ibú pọ̀ ni. mi ò ní dárúkọ ẹnìkan bọ̀tẹ́ ń tọrọ bá ti jọmọ́ tiẹ̀ kó máa mú ẹ má bàjẹ́ mélòó gan lè fẹ́ da sí ẹ fẹ́ jẹ́ ká láṣì yọrí bọ̀rọ̀ gbogbo ibi tọrọ yẹn bá ta sí tó bá ti jẹ mọ́ tiẹ̀ wọ́n náà lọ tún ṣe ẹni ìgbà wọn náírà rí lọ́wọ́ ẹnìkan sẹ́ńdẹ̀ ó kan sí mi rí owó táwa tún ní lọ́wọ́ àwọn nǹkan míì tó já sí pé kò hàn síta tó sì já sí pé ọlá ẹ̀ làwọn tó wà ń ta jẹ àwa náà àwọn tó mójútó a sì gbowó lọ́wọ́ ẹnìkankan àwọn kò ṣe máa jìyà rẹ̀ kẹ́yìn kan máa gbowó ẹ fẹ́ fọ́ lójú ẹ fẹ́ ká náà ṣe yọrí ó dáa láti bàtà tí ń sọ̀rọ̀ Yorùbá nation yóò ṣe Yorùbá nation ẹni ká sáyìn petition ẹ ń gbé gbogbo ẹ̀ káàkiri petition tá a sáyìn kí ló fi dà fún wa. ẹ ti ń jẹ́ káwọn olóṣèlú táwa ń bájà àwọn olóṣèlú tá à ń fèsì àwọn ọba tá à ń bájà àwọn ọba tá à ń bú pé ẹ ṣe lẹ bàbá yín dáadáa ẹ ti ń jẹ́ ká máa jèrè ọ̀rọ̀ lára wa gbogbo ẹ̀yin tẹ́ bá ti sá sí abẹ́ ibì kan tẹ́ ń tafa burú sínú Yorùbá nation ní sọ àtọkùnrin àtobìnrin yín ìkan náà jáde níjó ní ṣe jákujáku bó bá jẹ́yàwó ẹnìkan tàǹtàn tẹ̀ mọ́ níbi tó náà ti jẹ́yàwó náà ni ó lè padà síbi tó ti lọ ṣèyàwó tẹ́ ẹ ṣe tó ti jẹ́ ẹ̀ ń gbéyàwó pé olórí àná kan ni ẹ fẹ́ wọnú struggle ni wọ́n jagun rí ìran rẹ wo ló jagun rí kí kálukú la gbé lu òyìnbó tó wà kó já tó àìjẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì ò kan àbùkù wàhálà àwọn kan àìsàn àwọn kan problem àwọn kan ẹsì fi ń ta rọ́bà fi ń ta káìtì. wọ́n lé rí ibú kalẹ̀ ń kó. bẹ́ẹ̀dẹ̀ bàbá ló bí ọ̀rọ̀ torí àwọn ọ̀rọ̀ kan ti ń ṣẹlẹ̀ lẹ́nu bí ọjọ́ bíi mélòó kan èmi ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ but àǹfààní àwa tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ àti mọ ibi tó fẹ́ wó sí. àwa náà rójú ẹ̀ náà ẹ̀yin tẹ́ ń ṣe jákujàku tẹ́ ń ṣe kinní yẹn ta ló dẹ̀yìn mọ̀. Nàìjíríà làwa wà gbogbo eléyìí tá à ń ṣe ó ní àwọn bíi míì tó yẹ ká tá a lè rìn sí tá à ń dọ́jì nítorí aburú ọwọ́ àwọn tá à ń bá fa wàhálà yìí. èyí kan wá jókòó síbì kan ẹ lè fún arúgbó lówó ẹ tún gba pọ̀pá ọwọ́ ẹ̀. wọ́n ń kọ́ tán gbogbo wa náà ń kọ ìtàn wa ìtàn tiẹ̀ náà lórí struggle Yorùbá nation yìí wọ́n ń kọ́ ẹ gbàgbé mélòó ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti wà lọ́wọ́ àwọn tá a jẹ́ mídíà kọ̀ọ̀kan àsìkò ọ̀rọ̀ tí tó sọ ni. àwọn tí wọ́n jẹ́ alágbára tí wọ́n fèsì ogun ẹ wá ń fi ọ̀rọ̀ já ìgbìyànjú bọ́lẹ̀ kúrò lára wọn èwo lẹ́yìn lè dá ṣe ẹjọ́ kò wèrè sílùú èèmọ bẹ́ẹ̀ ẹ tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ìlú bàbá rẹ lóòótọ́ o ṣe kó diaspora tó wà kó máa bọ̀ wá sílé kí wọ́n náà wá fèsì ẹ̀ ọ̀rọ̀ afẹ́fẹ́ orí ayélujára kọ́ ṣẹ́nu èyí náà fi ń ṣe ni. gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ kọ̀kọ̀ tí wọ́n ṣiṣẹ́ gbangba tí wọ́n ń dààmú lọ́sàn-án lóru tí wọ́n sùn tí wọ́n wo lórí pé kí ihun tí olóyè Sunday Igboho tó jájú ẹ̀ yìí ká lè tì í délẹ̀ lérí. àwọn kò sùn wọn owó torí ẹ̀ ẹ̀yin wá rí gẹ́gẹ́ bí opportunity. kí ajá ilé
kó gbọ́ kó lọ sọ fún ajá oko. Gbogbo ìwọ tó bá ti wà nídìí kí Yorùbá nation yìí kó bàjẹ́, ayé rẹ̀ ò ní dá tọmọtọmọ. À ń sòtọrọ fún yín nìyẹn. Àṣà tí yín ò rá kan tiwa gbé o, tí ò rújú mọ́, ó hàn sí ayé jagunjagun ni àwa. Tó bá gbé wá ní ti spiritual number 1 ni wàá bá wa wájú. Tó wáyé pé kúbọ̀tù lìsàn náà ló bá ní pé ọ̀rọ̀ ń pé ká fi ọ̀rọ̀ jagun, wàá bá wa wájú. Ẹ wá jókòó kalẹ̀, ẹ jókòó ẹ ṣe pálapàla káàkiri. Ẹ̀yin ò lè ṣe nìyẹn. Ẹ má tún fi ọ̀rọ̀ kó ìrẹ̀wẹ̀sì bá àwa tá a wà lẹ́nu ẹ̀ Nàìjíríà. Ẹ jẹ́ ká máa wọ pé gbogbo ṣọ́ọ̀gù wa náà láti jọ yìí kí ibo la ba délé ni. Ẹ jẹ́ kí n tiẹ̀ ká bira wa léèrè, ká ṣe mùṣáwárà, ká fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀. Ibo la ba délé ni. What next? Yorùbá nation all over the world. Kí ló kàn? Kí ló kù tá fẹ́ ṣe? Ibo la bá dé? Ẹ gbọ́dọ̀ petition wà á ti sáyìn ẹ̀, kí ló tún kù? Wọ́n ti lọ gbá kinní kan bú Buhari. Àwọn wo ni ẹ fi ẹ̀kọ́ tanná fún jẹ? Àwọn eléri bú olóṣèlú dání lọ́rùn, àwọn máa ń fi ọwọ́ yọ ọ̀rọ̀ sáwà lẹ́nu pé ọwọ́ fẹ́ tẹ̀ yín ná. Yorùbá nation yín tẹ̀ sọ pé ẹ̀ṣẹ̀ gbogbo yín láti máàkì ojú yín, ẹ jẹ̀yà láyàyà, ẹ já wọlé. Torí ohun tó dá àwọn lójú ni pé Yorùbá nation yín yẹn mega rally tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn kò lè ọkọ̀. Kí lẹ fẹ́ fi kún? Ibo lẹ fẹ́ gbé gbà? Àwọn ń sọ̀rọ̀ ránṣẹ́ sáwa, wọ́n text message wa. A máa inbox wa máa sọ̀rọ̀. Àwa tá a dẹ̀ ń jìyà fún kinní yìí, ẹ jẹ́ kí iṣẹ́ wa yọ. Ó dáa, nígbà tá a bẹ̀rẹ̀ gbogbo wa náà la rí ibi tí wọ́n báyé Nàìjíríà jẹ́ dé. Àwọn wò ó pé why tó yẹ pé support àníyàn tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ yẹn a ṣe dáàrin táníyàn ṣe nígbà tọ́rọ̀ débi ọ̀rọ̀ olówó dé. Kẹ́nìkan wá jáde kó máa pọ́n ẹ̀kọ́, kó máa wérọ́ láwà ní fún yín, kẹ́dẹ̀ máa kó ṣiṣẹ́ eré sí iná òpé ni. Ó máa ń rọ́bìṣì àwọn jagunjagun, àwọn warrior. Ayé mà ti bàjẹ́ kẹ́, ọmọ olè ń dájọ́. Obìnrin tó yẹ pé tí mi bá gbọ́rọ̀ òbọn afẹ́ lè já sí sọ́kàwé. Kán gbé báńgà lásán kán ti ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ mi, àròbálù kí á mọ̀ tòun ti dé ni. Wọ́n á sọ̀rọ̀ yàkàyàkà. Ẹ jẹ́ kí rí pé o. Ẹ jẹ́ kí rí pé o. Yorùbá nation. Àfi no going back, no going back. Gbogbo ìwà tẹ́ẹ̀sì fẹ́ fi going back ló wà lọ́wọ́ yín. Ṣé ẹ ti gbàbọ̀dẹ̀ ni àbí kí ni problem life fún yín? Bá pariwo Yorùbá no going back, no kí ni gangan no going back eré ibú ò lẹ́ sọ káàkiri tẹ́ ẹ̀ ṣiṣẹ́ tọ̀. Ó dáa tó ẹ bá ní update lọ́wọ́ wọn ẹ̀yin tí ẹ wà ní abẹ́ òrùlé tẹ́ ń sọ̀kù síta yẹn, àwa ni wọ́n fún problem. Tí wọ́n máa bí wá gbé akílókù. Iye wa táwa wà yẹn àmọ́yé kọlù tí mo ń rí sífù ní èdè. Kì í ṣe kọlù owó. Kọlù Yorùbá nation yìí náà ni. Ìbòlá bá dé báyìí. Ṣé ìṣepá àwọn tá a tẹ̀ tí wá pèlú lórí, ṣé ìṣepá àwọn náà ti ń lọ gbowó lọ́wọ́ olóṣèlú. Kò sí ọ̀rọ̀ tẹ́lòmí ò sọ tán. Tí ó yẹ pé tí ó bá yẹ pé a pàdé lórí Yorùbá nation ṣe Yorùbá nation,
tó yẹ pé wọn bí ìyá mi rè kó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ibo ni ajá ti ń jẹun tí ajá ń dú, ibo ni olówó ajá ti ń jẹun tájá máa jùrù. Kí ló fẹ́ gbé ọmọ ajá lu náà? Tí ẹ bá ṣe Yorùbá nation tó sọ wá di sàwáwù. Èdè ṣe pé torí ìfẹ́ kankan àná Muhammad sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yé wa pé tán máa ní èèyàn nígbàgbọ́, èèyàn ní mọ́nì, èèyàn lọ́jọ́ ọ̀la, èèyàn fẹ́ láyé kó ní ọ̀run. Hubbul watani minal iman, kéèyàn nífẹ̀ẹ́ ìlú ẹ̀, ara ń pé onígbàgbọ́ ni lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan tó mọ́ wa jáde ni ẹ̀ sáwọn bá yín ṣe kinní ni. Adẹ̀wò láti ìgbà tí wọ́n ti ń ṣe 1960 tàbí jọ̀wọ́lẹ̀ ti lọ gbòmìnira ní tẹ̀ ti gbà, awo àṣeyọrí ẹ̀yin olóṣèlú Nàìjíríà, a rí pé kò sí ìkànṣó tẹ́ ẹ ní. Nígbà tí a wà láyé tá àti ikú ṣáwà dákẹ́ ni. Kí Yorùbá nation gan má wáyé, ẹ̀yin olóṣèlú tí ẹ bá ti ṣe dáadáa, ọ̀tá onímọ̀ ló gbọ́dọ̀ jẹ́, torí pé a sọ̀rọ̀ Ọlọ́run fún yín pé eléyìí tẹ́ ẹ ṣe yìí ẹ fẹ́ jèrè tọmọtọmọ. Àwa wò pé a ní way out, pé Yorùbá nation wẹ́ tí gbogbo wa bá pawọ́pọ̀ tí a gba òmìnira kúrò lọ́dọ̀ àwọn amúnisìn ìjọba tá à ń tẹ̀lé yìí, tá kúrò lórí Nàìjíríà tá à ń jíríyà lójoojúmọ́. Ọmọ 50 ọdún ó lé, àbí kí náà ń pe 60 náà, kí ni Yorùbá 60, àbí kí ni independent ẹ ṣe 63, kí ni Yorùbá rẹ̀? Ó mọ Yorùbá rẹ̀ kò bá dọ́rin, kò bá kókó ní dọ́ta 63. Láti ìjọ kéèyàn wà kíláàsì kan láti ọdún kan tó fi wá ka ọdún kejì ìkẹta tó fi pé 63, kí láti yọrí yín? Ìyí omi kò sí, ìyí iná kò sí, ìyí oúnjẹ kò sí, ìyí iṣẹ́ kò sí, àwọn ọmọlé education gan worst. Ìyẹn làwa ń bá yín fà á sí pé kì í ṣe pé bóyá pé àjọta olóṣèlú kan ká sọ fáàdì fúnra wa lálẹ́ yìí. Olóṣèlú tó bá débẹ̀ tó bá láníyàn àti ṣe dáadáa àtún fọ́lù ẹ̀, yes, because ìwà orí burúkú ọwọ́ wọn ló jẹ́ kó máa dàbí pé a hate wọn. Why tá ṣe hate wọn? Ṣáwà la dá wọn ni. But gbogbo ilé tó bá ti ń dàrú, ọwọ́ baálé ilé yẹn ni a gbọ́dọ̀ ti béèrè pé why tí wọn náà ṣe bẹ́ẹ̀. Èyí táwọn ń bá wọn jà sí nìyẹn. Táwọn náà bá settle pẹ̀lú làákàyè àwọn aráàlú, tí wọ́n gbé làákàyè aráàlú sórí wọn, tí ó ṣe pé tọ̀dọ̀ tí wọ́n nìkan ṣo ni wọ́n rán, a ṣàdúrà fáwọn náà bí èyí tẹ́ wá ṣe yìí dáa, ó dùn mọ́ wá nú. Because ẹni tó bá ṣe nǹkan tó dáa, ẹni tó ṣe nǹkan tí ò dáa tá a sọ, tá a bá wá rí tó wá ṣe nǹkan tó dáa ká sọ then. Ṣèbí nǹkan tá a fẹ́ fight fún náà lọ́dọ̀ wọn nìyẹn pé ó dá ẹ ṣe dáadáa, ẹ jẹ́ kí Yorùbá gbà lọ́wọ́ yín kó wá ṣe kẹwàá rí. Àwọn táwa wá mú lọ́tà, ọ̀pọ̀lọpọ̀ àwa táwa náà jọ ń ṣe struggle Yorùbá nation yìí náà, most especially àwa media, eléri ibú pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa. Kí lẹ gé níbẹ̀? À ń ṣe independent day, à ń ṣe gbogbo ẹ̀. Kí ni gé nìyí? Ẹ̀yin Yorùbá mọ́tò, ẹ̀yin Nàìjíríà mọ́tò tó padà sórí yín nìyẹn o. But àsìkò tí ẹ fẹ́ ṣe àtúnṣe ti kọjá. Tẹ́ bá sọ pé ẹ dọ́gbọ́n sí, ẹ fún wa ní chance eléyìí ná. Tẹ́ bá ti fún wa chance eléyìí, a tún wà ara wa ṣe. Àsìkò yẹn ti kọjá, tó bẹ́ẹ̀. Di ìbò kankan. Bo lórí burúkú o. Ẹ mọ ohun tá à ń sà sí yín ni. Àwọn alálẹ̀ ilẹ̀ gan gbọ́ gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Nàìjíríà yìí, wọ́n ilẹ̀ Yorùbá yìí, wọ́n gbọ́ gbogbo ẹkún táwọn tálíkà sun lórí ilẹ̀ lójoojúmọ́. Wọn ò lè báàkì yín. Kẹ́ni gba
ẹ tẹ́bọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin àti alẹ́jọ́ ń pe ìwọ tó bá sì sọ pé kinní kan ìwọ sọ̀rọ̀ síta kan wá ń ta ìwò lẹ́ẹ̀kan so wàá mọ̀ pé ìyá ọmọ ló ń lé ọmọ tọwọ́ rẹ̀ tẹ̀ tára tábà balẹ̀ wọn lè lé ju ẹsẹ̀ bàtà mẹ́ta lọ kọ́wọ́ tó tẹ̀. ibi tá a ti lọ nu bá a gba olóyè Sunday Igboho tó ń ṣe bẹ́ẹ̀ dé lẹ́nìí ẹ wo wàhálà bàbá yẹn lórí Yorùbá nation ṣe Yorùbá nation wọn kó ní papámọ́ra akọni wá fẹ́ máa ṣe bí ojó láyè tán fi sí bẹ́ẹ̀ tí èdè ṣojo kálukú yín wá ń dọwọ́ wú mo rí láìfù kan mi tiẹ̀ mọ péjì tó gbé láìfù náà tí wọ́n lọ ṣe rally recently nínú pósítà àwọn èèyàn tí wọ́n yà sínú pósítà fẹ́ẹ̀ tó 15 tó kí irú eré ibú wo ló bá yín àwọn olóńkì yín láyà ṣé ẹ fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú ṣé gbogbo jákujàkujà ń ṣe yìí náà ṣé bẹ́ẹ̀ fẹ́ gba Yorùbá nation yẹn mọ iye àwọn tẹ̀ di discourage pẹ̀lú àwọn ìwà orí ibú ọwọ́ yín yẹn ẹni ọ̀kan kan ní aláàké máa sọ gì ẹni tá a gbé sọ̀kan ẹni tá a gbé sórí Ìgbòho kìnìún kan ṣe jẹ́ àfilẹ̀ tẹ́ bá gbà fún. kálukú lọ ya pósítà àwọn gbogbo kálukú lọ ṣaṣọ Yorùbá nation ń yára ẹ̀ sí àwa gbé fọ́tò Ìgbòho tí ní sí báyìí òun àwa bòdì ara ẹ̀ èrí ibú tí èjẹ́ kágùtàn hùwò lẹ́ ń kọ lẹ́tà sí. àwa làwọn èèyàn máa dà láàmú kí ló láti nǹkan bí ọwọ́ aago mọ́kànlá ọwọ́ aago mẹ́sàn-án àná tí mo ti program ti lọ dé tí mo ti tan fóònù mi làwọn èèyàn ti mẹ́sẹ̀jì mi ẹ jẹ́ ẹ fún wa lọ́pdéètì gbogbo ẹ̀ tutù ibo la tún lọ báyìí kí la tún fẹ́ ṣe báyìí kí ni ó tún kù báyìí ṣé ò tiẹ̀ sí Yorùbá nation mọ́ ni ṣé ò sí agbára kankan mọ́ ni àwọn tó ń ná fẹ́ sáyìn ìwé ṣé wọ́n rí sáyìn mọ́ ni wọ́n ní Buhari fẹ́ tọwọ́ bọ̀ wé ṣé ò tọwọ́ bọ̀ yìí mọ́ ni àwọn oríṣiríṣi ọ̀rọ̀ èèyàn á gbé bùkátà lé tiẹ̀ gan ti gan ọ̀rọ̀ nation kan láwá gbé sórí orí ó máa gbóná. a máa fún àwọn èèyàn lérò dùnú pé fọkànbalẹ̀ tọ́lọ́hun ni ó ṣe ẹ̀yin ẹ má bólóṣèlú kan gbogbo wá fún yẹn gbà ẹ má tẹ̀tájọ́ dìbò ṣé ọ̀rọ̀ máa jẹ́ tara ẹni ká má bára wa sọ tọ̀rọ̀ ni Yorùbá nation ibo ló dà ibi tó dà ẹ sọ fáyé o tẹ́ bá ní ibi tẹ́ ṣiṣẹ́ dé ẹ fẹ́ sọ torí àwọn opponenti ẹ fẹ́ ṣe kíní kan àwọn opponenti wo ẹ sọ tẹ́lẹ̀ ibo ó dá ní ẹgbẹ́ kí náà ń pe petition tá a mú sáyìn káàkiri bí ajáwé kóòtù ìjọ ẹgbẹ́dé ṣé àwọn opponenti ò mọ̀ pé petition tán ní kí wọ́n máa sáyìn yìí o nítorí àti gba nation mọ́ àwọn lọ́wọ́ ni àbẹ̀wò ni pálapàla. ẹ ti mú gbogbo ẹ̀sùn àwọn èèyàn tẹ́ bá sọ̀rọ̀ sílẹ̀ nísìn títọ̀ òun náà wò ṣe Yorùbá nation mọ́ tẹ́ sọ̀rọ̀ sílẹ̀ títọ̀ òun náà wò ṣe Yorùbá nation mọ́ ẹ̀yin tẹ́ ń lé àwọn èèyàn nídìí tẹ́ ń lé àwọn èèyàn gidi kúrò nínú struggle yẹn ṣe lè dá ṣe ọgbọ́n ò lè sí ni. ẹ̀ ń jèkúrú kó tán ẹ̀ tó ń gbọ́wọ́ rẹ̀ sáwo. àwọn tí èèyàn lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí wọ́n á sọ tí wọ́n á jẹ́ kó yé ayé nípa nǹkan táwọn ń fèsì nípa Yorùbá nation ẹ lọ béèrè lọ́wọ́ àwọn fámìlì tó bá Yorùbá nation lọ
àwọn tí wọ́n pa àwọn tọ́ta kámọ́bì kan tí wọ́n ṣe gúṣe ẹlòmíì wọ́n jí gbé wọn rí dọ́là ẹ̀yin fi owó ẹkún owó ìbànújẹ́ ibìkan ìbànújẹ́ nìkan lẹ́yìn fi ń pawó ẹ̀yin náà wọ́n rò pé ẹ̀ náwó yẹn sórí ìdùnnú ti yín. gbogbo nǹkan tẹ́yìn bá ti dáwọ́lé láyé tó já sí pé nǹkan yẹn dẹ̀ ní ìgbẹ̀yìn ló yẹ ká máa retí èrè tá a ti wá ti èrè síwájú nǹkan yẹn ò lè láṣeyọrí ẹ lọ kọ́lẹ̀ tí ẹ bá lọ jáwọ́ níbi ọ̀rọ̀ owó olówó dé nínú nation yìí Yorùbá nation yìí ẹ lè débi kankan. Àríbíù lẹ́sà filibidaya balfi nehaya èrè jẹ́ òsí ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ àfi téèyàn bá parí iṣẹ́ ìwọ rí ibi téèyàn ti fẹ́ lọ ṣiṣẹ́ tó fẹ́ lọ ṣiṣẹ́ oṣù tó wá débi tó ti fẹ́ lọ ṣiṣẹ́ oṣù lọ́jọ́ tó débẹ̀ tó wá sọ fún management wọn bẹ̀ ń pé ó ya owó oṣù tóun ò tí ì ṣe ẹ bóun kóun ṣe máa ṣiṣẹ́ ibo ló ti gbọ́rú ẹ̀ rí. ọ̀rọ̀ Yorùbá nation dàbí ọmọ ni obìnrin tó bímọ níjọ́ tí obìnrin bá bímọ kọ́ ni yóò máa retí èrè ọmọ ẹ wo iye oṣù tí ó fi tọmọ yóò kàn fi rá tí ó fi fún lọ́yàn kí ó tó máa nàró mọ̀ nǹkan kó tó máa sọ̀rọ̀ kó tó máa rìn kó tó máa lọ léèwé kó tó parí léèwé kó tó lọ kọ́ṣẹ́ àbóríṣẹ́ kan kó tó máa mú ẹ̀san wálé fóbi ẹ̀. bọ̀tà wa a kò fẹ́ bímọ kọ́mọ ẹ̀ rìn lójọ́ ká dẹ̀ máa gbowó oúnjẹ lọ́wọ́ ká dẹ̀ máa gba ránsọ̀ lọ́wọ́ ẹ̀. so báwo lè fẹ́ ṣe ìyẹn tó fẹ́ láti yọrí. ẹ wá jẹ ẹ ní ti du eré yín yín pátápátá ẹ wá nírònú ẹ wá ń tú ọ̀rọ̀ inú ilé yín síta ẹnìkan ṣe kinní kan ẹnìkan ṣe kinní kan fẹ̀kàn tẹ́lẹ̀ ọ̀rọ̀ padà sọ̀rọ̀ ẹ á padà sọ̀rọ̀ ẹ ẹnìkan gbowó ẹnìkan ò gbowó ìyẹn lẹ wá mójútó àwọn ojúṣe gidi tó yẹ ká fèsì ẹ̀já rọ́ọ̀dú ráyè fèsì ẹ̀ eléyìí bú mi èyí ò bú mi kí ló kan èébú nínú Yorùbá nation abẹ́lẹ́rí ibú tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín ni ṣé bí eléyìí bú mi tọ̀hún bí mi afẹ́ máa fèsì ṣé bí mo tá fẹ́ jókòó lé tá fẹ́ fi láṣeyọrí nìyẹn abẹ́ ẹ̀ mọ iye oṣù tó kù náà fẹ́ fi dìbò náà fẹ́ dì í. ẹni tí ọ̀rọ̀ bá ń dùn wọ́n yẹ fi ọ̀rọ̀ lọ. ẹ dákun torí Ọlọ́run mo fi Àlùkùránì bẹ̀ gbogbo wa tá à ń wọlé bá a ṣe ń láàkì tá à ń lọ́ọ̀fù yẹn ẹ máa bá mi share prógámù yẹn kó kọjá gan. kálukú náà wá fẹ́ máa dọwọ́rú kálukú ti dọ̀gá láàyè tiẹ̀ ní nǹkan tá à ti gbà tẹ́ ti ń ṣọ̀gálé lórí ẹ ṣe làákàyè tọ́lọ́run fún yín ṣe pulẹ̀ báyìí ihun tí ò tí ì dọ́wọ́ yín ẹ ti ń dájọ́ bẹ́ẹ̀ ṣe ṣe. àti pé Ọlọ́run ló mọ next àwọn ń ṣàdúrà dé pé kọ́lọ́run fún aláṣeyọrí ṣe ó dáa tá a bá wá gba Yorùbá nation náà ṣé gbogbo ẹ̀yin jákujàku ilé ẹ̀rọ gbọ́n fẹ́ fún lọ́fíìsì ni ibo náà ti fẹ́ pípa ajá tó fẹ́ kan lè má mú yín àbẹ́ ń ṣe èrè èyí tá sars tí ó bẹ sókun láti diaspora ni ó pọ̀ nínú yín èyí tí ó páàkì mọ́tò lẹ̀ báyìí tí ó sì bẹ sí kànga tí ó bẹ sí wẹ́ẹ̀lì àbí kí lẹ́ ń pè èyí tí ó sì ní bẹ sí wẹ́ẹ̀lì tí ó dáná mọ́kọ̀ lẹ́nu òun ni ó pọ̀ nínú yín. ẹ̀dẹ̀ ń mójú ayé fi ń gbolẹ̀. àbọ̀ ọ̀rọ̀ ló máa ń sọ fún ọmọlúàbí tó bá dénú ẹ̀ ló máa ń di odidi. gbogbo àwa tá à ń fa Yorùbá nation sẹ́yìn níbi wákàbí méjì ẹjẹ́ á ronú ká bẹ̀rù Ọlọ́run pé èèyàn ń fi èèyàn ń gba owó òkúta kó fi ra ọjà yẹ̀pẹ̀. bàbá wa gba olóyè Sunday Igboho Ọlọ́run bá wa gùn yín lẹ́mìí long life and prosperity
ìgbà ọdún ọjọ́ kan ní kọ́lọ́run yóò jẹ́ fún yín sà. Ọlọ́run wọlá gbogbo àwọn abiyamọ ayé tí wọ́n ń dunnú yà bẹ́ẹ̀dẹ̀ ọjọ́ bíi tí ayé ń celebrate yìí. Ṣèbẹ́yìn ò sí Nàìjíríà, ẹ wo bí ayé ṣe ń ṣe bíi pé fámìlì jọ nìyí. Ṣèbí àwọn ìwà kin tí wọ́n rí lára yín ni, àwọn ìwà ọ̀ọ́kán kéèyàn máa lọ báyìí kọ́ ẹgbẹ́ ọ̀kan tó ń lọ náà ló ń wò. Òun ló fà á, kì í ṣe pé oògùn báwo ta ní ẹfẹ́ tẹ́ ṣe irú tiwa ilé yẹn ságùn sí tí ó mú pé kó máa fẹ́ràn ẹ̀. Àwa gan bẹ ẹlẹ́jẹ̀ funfun mà níwà, oògùn iṣẹ́ lára wa. Àfi ẹni tọ́lọ́run bá ní á nífẹ̀ẹ́ látọkàn rẹ̀, látọkàn wa náà lánífẹ̀ẹ́ rẹ̀. Ṣógun ó dá ẹlòmí ò ní Sunday Igboho orí sójú, ẹlòmí ò mọ ilé ẹ̀, ẹlòmí ò mọ orúkọ lẹ́lòmí kan gbọ́ tó dẹ̀ like. Ṣé ẹni tí ò ríyàn rí ló fẹ́ fún yàn ní nǹkan lò? Àdùfẹ́ Láyẹmí want to join my video. Ẹnìkan fẹ́ join video yìí. Jẹ́ ti gbé kó bẹ̀. Ìwà ẹni tí ń wo ọ̀kan tí è bẹ̀rù táyé rí lára wọn náà ló fi ìfẹ́ wọn sí gbogbo ayé lára. Tí Táyé bá gbọ̀tún tí Kẹ́hìndé gbòsì, tí Táyé Kẹ́hìndé wọn ò jọ rìn pọ̀, kí wọ́n jọ ronú pọ̀, kí wọ́n jọ rorí pọ̀, kán lè tètè délẹ̀ lérí. Tó yẹ pé Táyé ń gbọ̀tún Kẹ́hìndé gbòsì ni, tó yẹ pé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fẹ́ máa ṣe Yorùbá nation yìí láṣeyọrí ká má parọ́ tán àwa. Ẹ jẹ́ kí kálukú, ẹ jẹ́ ká mọ máìlì kálukú wa. Tá bá ti mọ máìlì kálukú wa á láṣeyọrí. Mọ Táyé gbọ́ tó ń Kẹ́hìndé, àwọn arìn jakujaku, àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kí ayé máa bá wa gbọ́, àwọn ń ṣí èèyàn káàkiri orí social media. Bẹ́lẹ̀ bá bọ́ sórí péjì a máa bú ẹnìkan, tọ̀hún náà ò ní wò ó pé kóun pe ẹni yẹn lábẹ́ aṣọ kan jọ yanjú ẹ̀, òun náà tún jáde. Ṣé sínú struggle Yorùbá náà nìyẹn náà wà? Àwọn tẹ̀mí bí nìyẹn, ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ ń ba ilẹ̀ Yorùbá lójú jẹun. Èpè tá à ń gbé àwọn ọ̀bàyéjẹ́ olóṣèlú, tá à ń gbé wọn ṣẹ́, tá à ń gbé àwọn ọba tán ti ta yìí nílùú yìí, tá à ń gbé wọn ṣẹ́, lá máa gbé ẹ̀yin náà ṣẹ́. Ẹni tá a bá dẹ̀ gbé ṣépè èpè ó jà. Most especially alẹ́ yìí tí mo wà yìí, mo ti wà ní àyè àṣẹ. Gbogbo ara mi báyìí àṣẹ ni. Ẹni tí bá ń wọ̀n ní èpè lẹ́nìí kò ní bọ́bẹ̀ tí èyí jáde láyé. Ẹ jẹ́ ká ronú, ká wo bí tá a ti bẹ̀rẹ̀, ká wo bí tí àwọn èèyàn ti fẹ́ wò pé kíní, ká kàn máa parọ́ tọra wa. Sórí tó bá ti ń wá, kọ́ máa pọ́n irọ́ lẹ́kọ̀ọ́ fún ẹ, léwé fún ẹ bí ẹ̀kọ́, kò ń sórí péjì tèmi. Ìwọ náà mọ péjì tó máa lọ tẹ́jọ́ máa tara yín, táwọn máa parọ́ fún yín pé nǹkan báyìí ló kàn, kíní kan báyìí ló kàn. Nàìjíríà làwa wà yẹn, jẹ́ ká mọ next. Ẹnìkan ò lè máa sọ wọn pé kíní kan ṣẹlẹ̀ ní diaspora tí ó ṣe pé diaspora ní Yorùbá nation fẹ́ gbà. Àwọn diaspora yẹn la ti fẹ́ rúlu wọ́n ni a fẹ́ rúlu Yorùbá nation lé lórí. Ṣèbí Nàìjíríà táwa yìí náà ni. Onímọ̀ye sọ́lẹ̀ gan pé ẹni tó bá mọ̀ kóhun nífẹ̀ẹ́ ìlú bàbá ẹ̀ kó kú kóhun náà fi ṣẹ́ ẹ lẹ̀ kó máa bọ̀ wá bọ́ wá Nàìjíríà kó tiẹ̀ wá lóṣù kan wò. A mọ̀ ìyà táwọn èèyàn ń jẹ nítorí struggle yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ káwọn olóṣèlú eléri ibú máa pè wá kán máa láàlì wá yẹn níjọ sóríire pọ̀. Wọ́n máa sọ èmi ò ní lè pè direct, wọ́n máa post ẹ̀ péjì tán sí fún kinní ẹ̀, wọ́n máa post ẹ̀ síbẹ̀. Àwọn tá ẹ gbójúlé náà
wọ́n ti wá bá wọn lẹ́yìn. ìyẹn àwọn ò tiẹ̀ àmọ̀ yẹn but Sunday Igboho wọ́n ti polówó Yorùbá nation fáyé níjọ́ tí kì í ṣe péjọ́ tí wọ́n polówó Yorùbá nation làwa náà ti join lẹ́sẹ̀kẹsẹ̀ a ti kọ́kọ́ gbé wò sínú làákàyè wa pé ó dáa ìjọba tá a wá ń tẹ̀lé láti ìgbà yìí tán ti bẹ̀rẹ̀ tán parọ́ fún wa wọn ò já rí náà wọn ò já rí lò wọn ò já ṣe wọ́n reproduce ara wọn ni àwa gbé wò sí nǹkan táwọn polówó wá fún wa ok àwa wò pé kinní yìí máa fẹ́ rọrùn lóòótọ́ ẹ jẹ́ ká jọ fọwọ́pọ̀ ká fáyà àwọn olórí burúkú náà ń pera àwọn olóṣèlú yìí ṣebí wọn tábìjọ pinlẹ̀ ni ẹ wọ́n ìtawá dé inú agbami tán tọrọ wá ṣèjì àwọn tí à ń bá fa yìí ń gbé kán bọ́lẹ̀ kó lórí àga Yorùbá ó fẹ́ ṣèjọba ẹ ti wá jẹ́ káwọn yẹn máa rí kí wọ́n máa rí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwa tá à ń ṣe struggle pé wọn mọ nǹkan tán ṣe tẹ bá gbọ́ péjì eléyìí wọn lẹ́nìkan gba 21 million ẹ bá gbọ́ péjì eléyìí wọn lẹ́nìkan gba kíní kan million kẹ́nìkan gba kíní mílíọ̀n wèrè tí gbogbo ẹ̀ kàn lọ bílíbílí kí lẹ fi ń ṣe ibo ló wà ẹ̀yin wo ẹ̀yin tẹ́ ẹ̀gbá yọjú síta. tó ẹgbẹ́ yẹn làfin wá láṣeyọrí lórí gbogbo nǹkan tẹ̀mí ti lọ sí tẹ́lòmí ò lè rìn kó fìrì mọ́ lùlù. tí ẹ̀gbọ́n àtàbúrò bá wọnú ilé tán máa rẹ́rìn jáde wọ́n lọ sọ̀rọ̀ àwàdà ni tẹ́gbọ́n àtàbúrò bá wọbì kan tó já sí pé wọ́n lè júbọ́ta ni èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ náà bára wọn sọ. à ń dunnú lẹ́ni ìdùnnú wà lọ́kàn wa ń pé bàbá Agboolé Sunday Igboho Ọlọ́run jẹ́ kí ìmọ̀ràn ta kó ṣe lórí wọn à ń dunnú yẹn nínú ọkàn wa bọ̀dá gbọ́dọ̀ gbé sójú pé à ń bára wa jà. eré kí ni ẹyẹ ń bẹ́ ẹyẹ ṣe tí ẹyẹ fi ń tu yẹrẹ tó fi ń tu yẹyẹ. àwa polówó ẹ̀ fàyè tán kò ń sórí afẹ́fẹ́ nìkan a tún lọ ká àwọn èèyàn mọ́lé tá a lọ kàn fásì wọn bí ẹ̀yin náà ẹ wo nǹkan tá à ń ṣe ẹ wo nǹkan ẹ wo generation àwọn ọmọ yìí ẹ wo kí lẹ fẹ́ ẹ má ro tèmi generation tó ń bọ̀ ní kẹjẹ́ ká rò gbogbo àwọn tá a lọ kàn fásì mọ́lé tá a sọ fún wọn pé nǹkan gidi là ń gbé bọ̀ wá fún wa wọ́n wá ń fojú rí gbogbo jákujàku tẹ́ ẹjọ́ ń ṣe pọ̀ ẹ rí pé ẹ ti sinmi tẹ́ ẹ bá ṣọ́ra ẹ ní báànú Ọlọ́run kalẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń ba Yorùbá nation lójú jẹ́ ni mo sọ tẹ́ ẹ̀ jẹ́ káwọn èèyàn face front tẹ́ ẹ̀ jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó kàn. mélòó yín náà wá ká mọ́lé ní diaspora tẹ́wà Nàìjíríà yìí náà ni ẹ̀yin ń retí kó dọbẹ̀ tán kẹ́ ẹ̀ máa bọ̀ wálé ni kí àwọn nǹkan àwọn ewu tó wà fún àwọn tí wọ́n ja ogun yẹn nínú ilé wọn ò dẹ̀ tún bá yín fà àwa rí díẹ̀ nínú yín níbẹ̀ yẹn lọ́nà òun yàwó ẹnìkan kí ló kan àgbẹ̀lẹ̀ yìí ọkọ rẹ tó kú tóun sọ pé yàwó ẹnìkan ní ẹ̀wọ̀n òun jagun rí ni. mo bèrè lọ́wọ́ ẹ̀ ni o pé owó padà lọ bá nù sàárè tí wàá lọ bèrè lọ́wọ́ ẹ̀ ń pé ṣé o jagun rí. ní ìwọ tí wọ́n ń bá sùn lọ́dọ̀ mi ṣe campaign nígbà ayé wọn tí wọ́n náà wá kára rẹ tó o pé olówó ní olórúkọ ní kó lóyún kan fún. àwọn náà ń rìn bọ́yẹ fẹ́ rìn Ọlọ́run ní ọjà náà ni wọn kojú bọ sí wọn fèsì ogun oyè ẹ̀yìn ẹ̀pá táwọn Fúlàní tán fèsì àwa lélẹ̀ wá dé wá ṣe oṣẹnu wátawàta síta ni
ìgbọ́dọ̀ gbọ́n kankan mọ́ tó bá fẹ́ jèrè àwọn ọmọ rẹ̀. ẹrú kan dẹ̀ ni òun ló máa ń mú ni bú igba ẹrú. ẹrú kan ṣo ló máa ń mú ni bú igba ẹrú. àwọn tán sì wà ń lo èbó tá à ń wí a rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí ó rí pé kì í ṣe gbogbo wọn ni mò ń sọ a rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n mọ nǹkan tí wọ́n ṣe tí wọ́n dúró bíi pé àwọn náà wà Nàìjíríà àtọkùnrin àtobìnrin wọn. àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó máa ń bá mi sọ̀rọ̀ àṣẹ Ọlọ́run ibo la tún bá dé Nàìjíríà báyìí ibo ló tún kù kí lẹ rò pé a tún fẹ́ ṣe. owó ní ìgbà lọ́wọ́ ẹnìkan dé ẹ bá ti ń pè tàn ajá kò kan lè má mu tiwa àwọn tí ń gbà lọ́wọ́ yín mọ̀. ṣùgbọ́n orí ibi táwa assignment tí àwa tẹ̀lé tá a fi polongo Yorùbá Nation fáyé àwọn ò lè sọ yí pé a kò rí bẹ́ẹ̀ mọ́ àfi tẹ́ bá fọ́jú ẹ̀ látòkè tẹwà. àyè àwa rí gbà yẹn pé ẹni followers o ẹ̀yin lẹ bojú àwọn followers yín jẹ́. nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá Nation yẹn hey no going back no going back tó yẹ pé effort tí kálukú ń gbé gbà yẹn náà là ń gbé lọ tàbí fún àwọn wèrè ìjọba yìí lọ́rùn ni a ti náà ṣe yọrí kó tó lè ní àwọn á ń tàn wá wọ́n ń gbá wa sọ́hùn wọ́n ń gbá wa sósì wọ́n ń gbá wa síwájú wọ́n ń gbá wa sẹ́yìn wọ́n ń dà wá lérí irú àwa náà jẹ́ kérí wa máa dàrú ibi eléyìí ni ẹ tún lọ ṣe wọ́n ti sọ wá di múgùn. àwa rí solution tẹ́ gbogbo wa fẹ́ jọ sọpọ̀ ká ṣe ká wá fèsì ká challenge authority wọn. ẹ wo ìmọ̀ ṣáàkìrán wa ìmọ̀ kàfúrà àwọn méjì tá a wà láyé náà nìyẹn. inú kó tẹ̀lé ìjọ olóríire àbí kó tẹ̀lé ìjọ lérí ibú. ọkọ̀ oríire ní Yorùbá Nation yìí o tí àwọn kò bàjẹ́ kan bá wà ń di ẹ̀kọ́ ká lé wọn pa ni. wọ́n yẹ pé ọkọ̀ eré ibú àwọn olóṣèlú ló fẹ́ wọ̀ lọ́wọ́ wà máa ń dọ́là fa iná máa yẹ díìlù aláàánáfsì gbogbo ẹni bá ṣe rí ibú ní ayé ó fọwọ́ ara rẹ̀ wá ní. wà máa ní tàdá fa iná máa yẹ tẹ̀dí náfsì gbogbo ẹni tó bá sì là tó survive láyé ìhun tó béèrè fẹ́ mi ara ẹ̀ náà lọ́lọ́run ṣe fún yẹn. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. bàbá wa gba olóyè Sunday Igboho long life and prosperity ọlọ́run jẹ́ ṣe àìmọye ọdún tẹ́ ṣe yìí tẹ́ tún bẹ̀rẹ̀ sí ní lò lénìí ọlọ́run gbogbo ohun tí ọdún yìí bá lọ́wọ́ yín ní oore ọlọ́run má yẹ káyé gbà lọ́wọ́ yín lórí ara yín lórí àwọn ọmọ lórí dúkìá ẹ̀ ní sunkún ẹkún àárọ̀ ẹ̀ ní bá wọn sún ẹkún ọ̀sán ẹ̀ ní bá wọn sún ẹkún ìyálẹ̀ta ẹ̀ ní bá wọn sún ìran ẹkún lẹkún jẹ́ àwọn ẹkún tí wọ́n yé báyàn sun tó dá sí pé èèyàn máa dá a sun nínú ilé ni yàtọ̀ sí ẹkún oríire o tẹ́ bá rí àwọn tá a bá sunkún kan aláti ńlá wọlé ni tẹ́ bá rò pé àkè irọ́ ni òun tẹ́ bá fi mú yín rí omi lójú wa mo gbà láti tí wọ́n gbá fámìlì mi rí ni. àwọn ẹkún oríire téèyàn ń dá sunú yàrá èyí nǹkan ní sọ bọ̀tí ẹkún téèyàn ní lè ṣí ẹ̀ pẹ̀lú yàn téèyàn máa bẹ́lẹ̀dà rẹ̀ sọ̀rọ̀ pé Ọlọ́run ṣé irú kílẹ̀ bí òun kò yìí àwọn ọ̀ràn nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run níbi ó tọ́ sí ọlọ́àlùkọ́ àdàbí ọ̀làlá hawla wàlà quwwata illa billahi al-azim. Yorùbá Nation tẹ jájú ẹ̀ táwa ń rin ọ̀nà ẹ̀ lọ Ọlọ́run là ń bẹ̀ torí pé là ń bẹ̀ ni kọ́lọ́hún jẹ́ kí èròǹgbà wa tá a láníyàn rẹ̀ nínú Yorùbá Nation yìí wá sí ìmúṣẹ.
ráwọn olórí burúkú ti wọnú wa o àti kẹran mérò tipẹ́tipẹ́ àti kó ẹran mérò ẹ ti dá Yorùbá nation sí ọ̀nà tí àtẹ̀lérò mọ́ kò nóǹkà. ẹ̀rí àwọn kan náà wà bí báyìí náà sọ fún mi pé táìmù mi ti tó wọ́n wo táìmù fún mi ní stúdíò ni ẹ má ti dàbí báyìí rú náà ní náà ṣe bẹ́ẹ̀ ni ọ̀gá ẹ bá tẹ̀fẹ́ dàbí irú owó ni ẹ kó wa. kí ni ẹ kí lẹ ní ká ṣe báyìí ó yẹ lọ gbé kéèkì wá ká máa jẹ. ẹnu gbẹ táwọn gbẹ táwọn máa ṣe wà fún wa lówó nítorí wà lẹ́nu. nítorí wà lẹ́dà. nítorí wà lẹ́nu. ẹ wá ṣé ẹ ti rí àníkàn mú kéèkì wá ṣé ẹ ti rí mu tán mú wá fún wa kéèkì Nàìjíríà náà ni o Yorùbá nation no going back gbogbo ẹ̀yin tẹ́ ẹ padà ẹ ní sóríire o ẹ ti rí Yorùbá nation no going back ó ti yí ọba àwọn sórí fúláàgì tí mo jù yìí á padà hangi rẹ̀ láìpẹ́ tí ó máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣó ti rí ìdè orí pé èmi ní fọwọ́ ju eléyìí fúnra mi ìtàtẹ́gùn máa fẹ́ lẹ́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  òun lélẹ̀ Yorùbá nation no going back bàbá àgbà olóyè Sunday Igboho happy birthday to you once again long life and prosperity la hawla wala quwwata illa billahi al-azim ọdún ìtẹ́ẹ̀ṣe ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́dún ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè àti láàyè dáadáa bismillahir rahmanir rahim ila fi quraish ila fi miri la tashita wa sayf falyabudu rabb hadha al-badi alladhi at'amahum min ju'in wa amanahum min khawf subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.